Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ káalẹ́. According to the time, ibi tẹ́ wà káàkiri àgbáyé. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé. Pàápàá jùlọ, ọmọ Yorùbá ológo, ọmọ Yorùbá aládé, ọmọ Yorùbá ìmọ́lẹ̀, ọmọ Yorùbá tí àánú Ọlọ́run tó dúró sínú ayé wa títí láéláé. Àwa tá a gbàgbọ́ wípé Ọlọ́run ọba ló rìnrìn àjò yìí. Ó dẹ̀ ti ṣe àìmọye iṣẹ́ ribiribi ìyanu fún wa lórí ìrìn àjò yìí. Ọba tó dẹ̀ ń bẹ̀rẹ̀ iṣẹ́ tó ń parí iṣẹ́ ni. Tó dẹ̀ jẹ́ pé ó ní ìdí tó jẹ́ pé ó ṣe ń láti rí báyìí. Ká ṣe wọn Ọlọ́run kó lè ṣe títí láéláé. Kí òtítọ́ kó lè fojú hàn lórí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá yìí. Kó lè fi yé wa pé òun lòun máa gbá gbogbo ògo lórí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá yìí. Mo kí gbogbo wa pátápátá. Àánú Ọlọ́run á máa bẹ́nu ayé wa títí láéláé. Ojúre Ọlọ́run á máa wà lára wa títí láéláé. Ààbò Ọlọ́run á máa lórí wa títí láéláé. Ayọ̀ ní tiwa. Ọlọ́run onílé ayọ̀. Ayọ̀ àti ìtẹ́ àánú á máa jẹ́ tiwa títí láéláé lórí gbogbo ohun tá a ní, lórí gbogbo ohun tá a ń ṣe. Ní agbára àṣẹ t'Ọlọ́run fi dá ayé òun ọ̀run. Ní orúkọ Jésù. Àárọ̀ yìí, ọ̀sán, ìrọ̀lẹ́, alẹ́ yìí, according to the time ibi tá a wà káàkiri àgbáyé, mo wá láti ṣe àlàyé kan fún àwọn ọmọ Yorùbá, òtítọ́ àti òdodo. Torí àwọn kan kò sí nǹkan tẹ́ lè sọ. Wọ́n ti fi ọkàn wọn sí ibi tí ò yẹ kán fi sí. Wọ́n fi ọkàn wọn sí ibi tí ò yẹ kán fi sí nítorí pé ọ̀nà tá a rìn yìí láti tú ìtúsílẹ̀, láti kú òun oko ẹrú, láti kú òun òkùnkùn, láti wọnú ọ̀mọ̀lẹ̀. Wọ́n kọ̀ láti jáde kúrò ńbẹ̀. Àwọn ọmọ Yorùbá tá a ti wà nù mọ́lẹ̀, Ọlọ́run ayérayé ni mò ń bá sọ̀rọ̀. Àlàyé tí mo fẹ́ ṣe yìí, nígbà tí wọ́n fi fídíò kan ránṣẹ́ sí mi ni. Mi ò wò, but wọ́n insist pé mo ń láti gbọ́ kí n wò. Kí n ṣáà gbọ́ ṣáà ni. Bá ní kan tó ti lè mú gbogbo àwọn sisters mi insist àtàwọn brothers mi insist pé mo ṣáà ń láti gbọ́ ṣáà ni. Mo wá ní òkè, mo wá gbọ́. Ó yà mí lẹ́nu pé one man, mi wá rántí orúkọ ẹ̀ mọ́ nsìn. Ó sọ̀rọ̀ pé olóyè pé òun. Mo tiẹ̀ kọ́kọ́ fẹ́ lè sọ pé bóyá irọ́ ni. Torí àwọn normal media tí olóyè máa ń lò kọ́ nìyẹn. Bọ̀ǹgbà tó wá sọ àwọn ọ̀rọ̀ kan, mo wá ń wò pé a jẹ́ pé wọ́n pè ní tòótọ́ àti lódodo ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run torí tí àánú ẹ̀ dúró títí láéláé. Àkọ́kọ́, ọmọ Yorùbá, ẹ rí wípé òótọ́ ni mò ń sọ fún yín. Wípé a jọ ń sọ̀rọ̀ dáadáa. A dẹ̀ ń ṣe ètò dáadáa. Àwọn nǹkan tí wọ́n wá sọ, mo fẹ́ ṣe àlàyé yìí. Mo fẹ́ kẹ́yin fúnra ara yín kẹ́ mú jáde nínú ẹ̀. Kẹ́ wá wò bóyá ìdí tán ṣe sọ wípé àwọn ṣe change ìrìn àjò tá a ti ń bá bọ̀. Kẹ́ wò, kẹ́ fúnra ara yín ṣe ẹni tó máa sort it out. Àkọ́kọ́, èmi àti olóyè, mi ò mọ̀ wọ́n rí, wọn ò mọ̀ mi rí. Mi ò mọ̀ wọ́n rí rárá, wọn ò dẹ̀ mọ̀ mi rí. Ọ̀rọ̀ Yorùbá nation, òun ló fà á tá a fi mọ́ra. Nígbà tí wọ́n sọ̀rọ̀, tí ọkùnrin yẹn sọ pé nǹkan tó sọ fún òun. Èyí tán wá sọ, àwọn èyí tó jẹ́ bó ṣe rí ńbẹ̀, màá ṣàlàyé ẹ̀. Ṣé mi ò kúkú sọ details fún yín, but wọ́n ti sọ? Màá ṣàlàyé ẹ̀ fún yín. Èyí tó jẹ́ àfikún, màá sọ. Torí mo sure pé èmi nìkan kọ́ náà ń bá sọ̀rọ̀. Bóyá ń bá àwọn ẹlòmíì sọ̀rọ̀. Bóyá conversation tán ní pẹ̀lú ẹlòmíì yẹn, wọ́n tún wá lọ dàpọ̀ mọ́ èyí tí wọ́n sọ. Àkọ́kọ́ kí n kọ́kọ́ yọ èyí tí ò ṣẹlẹ̀ rárá kúrò ńbẹ̀.
òun ni conversation kan gba ibì kan fáwọn Badagry kankan. Mo ń bọ̀ àṣàlàyé bí yẹn ṣe jẹ́ pé kò lè jẹ́ bẹ́ẹ̀ láìláì, kì í ṣe èmi ni àjọ nírú conversation yẹn. Àkọ́kọ́ tá a bá ń sọ̀rọ̀, ẹ̀rí tó ṣe pàtàkì méjì òun ni Ọlọ́run gbé kalẹ̀ láàrin èmi àti olóyè. Ẹ̀rí àkọ́kọ́, Ọlọ́run ẹ̀rí fúnra rẹ̀ ni. Ọba tó rí ohun gbogbo, tó mọ ohun gbogbo. Ọba rínúròde, olùmọ̀ràn kan. Òun ni ẹ̀rí àkọ́kọ́ tó wà láàrin wa. Ẹ̀rí ẹ̀kejì, òun lẹni tó súnmọ́ mi dáadáa, tó dẹ̀ súnmọ́ olóyè dáadáa. Kò sí ìgbà náà tá a máa sọ̀rọ̀ tí ẹ̀rí méjèèjì yóò ní sí ńbẹ̀. Àkọ́kọ́, olóyè sọ pé àwọn lálàá. Mo ti ṣàlàyé fọ́mọ Yorùbá lórí yẹn nípa ọ̀rọ̀ rally. Mo dẹ̀ bi wọ́n pé báwo lẹ ṣe fẹ́ ṣe? Àwọn ló máa bí ìgò máa ṣe. Nǹkan tí mo sọ yìí, láàrin ìgbà petition, lẹ́yìn ìgbà tí petition ṣe tá a parí ẹ̀ tó ti pé ni àbá àti ẹ̀ tí kò tí pé torí mo rántí pé ìgbà yẹn wọ́n fẹnu sí pé àkáwọn èèyàn lọ sign petition, kò tí pé. Wọ́n wá ní àwọn rí ìran ni pé nípa rally tí rò pọ̀ ó gbá wọ white. Ohun tó bá ti jẹ́ ìran, torí tó dẹ̀ jẹ́ èèyàn fúnra rẹ̀ lórí, tí ó ń ṣe pé èèyàn máa sọ pé èèyàn kan ló sọ pé irọ́, tí èèyàn fúnra rẹ̀, ìyẹn lèmi máa ń respect. But máa sọ pé èèyàn kan lòun ríran, àìmọye wọn tí ò l'anointing, wọ́n máa kàn sọ nǹkan kan, ọjà ní gbogbo ẹ̀ under business. So mi ò believe a lot of it. Àwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá ṣe rí ìgbékalẹ̀, ẹ mọ̀ pé lóòótọ́ àwọn tó sọ wọ́n ní anointing. So ìgbà tán dẹ̀ tí làwọn rí fúnra ara wọn, èèyàn láti respect yẹn. Àkọ́kọ́ ìgbà tí wọ́n kọ́ sọ, mo ní ẹ dúró, ẹ ní sùúrù. Mo fẹ́ káwọn ọmọ Yorùbá rántí dáadáa wípé voice message kan jáde ńgbà yẹn tí olóyè sọ wípé àwọn máa bọ́ta, àwọn fẹ́ wá ṣe rally, kọ́ máa palẹ̀ mọ́. Mo fẹ́ káwọn ọmọ Yorùbá padà how far back ní ìgbà yẹn o, tí ẹni náà ṣe voice message jáde on behalf of olóyè. Ẹ rántí pé àti ìgbà yẹn wọ́n ti ń sọ̀rọ̀ rally. Mo wá sọ fún wọn, mo ní ẹ ní sùúrù. Ẹ má tí sọ pé ẹ fẹ́ wọ ìlú Nàìjíríà o, pàápàá jùlọ ilẹ̀ Yorùbá. Ẹ má tí lè fẹ́ wọlé torí ẹ̀sùn tán fi kàn yín. Ibi tí ẹ wà kì í ṣe pé bóyá wọ́n ti yọ kúrò àbójú wọn ti ká kúrò lára yín. Ẹ ní sùúrù. Ẹ jẹ́ kí èmi ṣe àwọn iṣẹ́ kan tọ́lọ́run rán mi lórí ọ̀rọ̀ ìrìn àjò Yorùbá nation. Tí n bá ti ṣe, àárín nǹkan lò tó máa jẹ́ nǹkan tí ẹ lè fi ṣe landing pad. So tẹ́ bá gbẹ́sẹ̀ lé ilẹ̀ Yorùbá, wọn kàn lè mú yín láti ṣe aburú àbí láti ṣèkà fún yín. Ẹ ní sùúrù fún mi. Pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run, pẹ̀lú àánú Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run. Ọlọ́run ló ṣe iṣẹ́ ẹ̀ fúnra rẹ̀. Ó ṣàtìlẹ́yìn fún mi. Ó ṣàtìlẹ́yìn fún gbogbo ọmọ Yorùbá. Mo máa ń sọ gbogbo alájọ rìnrìn yìí, ó ní iṣẹ́ tó kàn fún oníkálùkù lórí ìrìn àjò yìí ni. A dẹ̀ rìnrìn àjò yẹn bọ́lọ́run ṣe rán mi. Àṣeyọrí wà lórí gbogbo ohun tí a jọ ṣe pọ̀. A dẹ̀ ra àánú gbà. Mo wá pè wọ́n pé mo ti ṣe àwọn nǹkan tó yẹ kí n ṣe. Ọkàn balẹ̀ ń sìn. Ẹ lè lọ láti palẹ̀ mọ́ rally tẹ́ fẹ́ ṣe. Ṣùgbọ́n gbogbo bẹ́ẹ̀ bá ṣe fẹ́ ṣe, ẹ má jẹ́ kó kọjá September 15, 2022. Ntẹ́mi rí fúnra ara mi náà ní ìṣípayá nìyẹn. Tó bá kọjá ẹ̀ kò dáa, pé ó léwu.
ó léwu gan-an fún ìrìn àjò yìí pé ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ Ọlọ́run ní whatever it is, kò sí bí nǹkan yẹn ṣe lè le tó, kò sí bí nǹkan yẹn ká ṣáà máa ní ìgbàgbọ́ pé òun Ọlọ́run oore lòun máa mú jáde ńbẹ̀ fún wa. But kán try gan-an kán jẹ́ pé kínní kán ṣe ọ̀dọ̀ tiwọn ó pẹ́ jù September 15th. Mi ò fún wọn ní ọjọ́, mo ní ẹ mú ọjọ́ fúnra yín, ẹ̀yin ẹ kàn notify èmi àti ẹni tó súnmọ́ àmì méjèèjì dáadáa, ẹ̀yin ẹ kàn notify wa ni ó tán. But ẹ̀yin ní kẹ́ ẹ mú ọjọ́. Mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ gbọ́ mi dáadáa. Ẹni tó bá fẹ́ ṣe aburú fún yàn tó dẹ̀ ti set trap fún yàn, ṣé a sọ pé ẹ̀yin ní kẹ́ ẹ mú ọjọ́ fúnra yín? Mo wá sọ fún yín, mo béèrè, mo ní rally tẹ́lẹ̀ fẹ́ ṣe, kí ni ìdí tẹ́ ṣe fẹ́ ṣe, báwo lẹ ṣe fẹ́ ṣe? Wípé because rally wọn kàn déédéé ṣe rally, ẹ má jẹ́ kí rally yín dàbí tàtijọ́. Ẹ máa ṣe rally, ó máa ní meaning, ó máa ní content, ó máa ní ìdí tẹ́ ṣe ṣe. Ìdí tẹ́ dẹ̀ ṣe ṣe yẹn ẹ máa rí èsì gbà ń bẹ̀. Kò ṣe pé ẹ kàn máa ṣe fòfò, èsì ńlá ti jáde ń bẹ̀, nǹkan tó dá ńlá ti jáde láti di rally yẹn. Ẹ dẹ̀ sọ pé ẹ kàn fẹ́ jáde ni, pé tẹ́ bá ti jáde ẹ máa wà ń ta títí. Then àwọn kankan ìgbésẹ̀ kan, mo ní okay, àwọn kankan bẹ́ẹ̀ mo ní ẹ má gbé ìgbésẹ̀ yẹn. Rally yẹn ẹ jẹ́ a ṣe peacefully, ẹ jáde ẹ jẹ́ a ṣe peacefully. Àti ẹ̀ lo music, á lójú àlọ́ ògbó ẹ̀. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé èmi máa fún yín ní blueprint rally, just rally by itself. Ó yàtọ̀ sí blueprint àwọn kan ní àwọn ní. Blueprint àwọn yẹn ní kò ń ṣe tèmi. Ẹni tó ní mo ti sọ, òun dẹ̀ ló ní, òun ló ní authority lórí blueprint. Èmi ò ń jí nǹkan oníkan gbé o. Ní tí mo bá dẹ̀ sọ ohun tí mò ń ṣe, Ọlọ́run fúnra rẹ̀ òun ló ṣe, òun ló ń tọ́ mi sọ́nà. Blueprint àwọn yẹn ó yàtọ̀ pátápátá, táwọn náà dẹ̀ mọ̀ nǹkan tó dúró fún, nǹkan tó jẹ́. Mi ò dá sí yẹn. Mo dẹ̀ sọ fún olóyè, mo sọ fún yín pé blueprint yìí o lórí rally ni, lórí rally àti pé a fẹ́ ṣe òmìnira ìlú. Máa fún yín ní blueprint kan, ẹ study ẹ̀, kẹ́dẹ̀ máa lò ó lórí rally. Ẹ̀rí wà sí yẹn, ẹ̀rí méjèèjì tí mo pè náà ló wà sórí yẹn, mo dẹ̀ fi ránṣẹ́ sí yín. Mo wá sọ fún yín pé tó bá dé stage kan declaration ọ̀tọ̀ ni, èyí tẹ́yìn tún rí ọ̀tọ̀ ni rally. Ṣùgbọ́n láti tún fi wá rinlẹ̀ dáadáa, èmi á attach declaration pẹ̀lú bọ́lọ̀ ń ṣe fi hàn mí, bó ṣe ń tọ́ mi sọ́nà pẹ̀lú rally tẹ́yìn fẹ́ ṣe, so that a fún yín ní protection. So kò ní sí pé aburú kankan fẹ́ ṣẹlẹ̀. Ẹ tún mú yẹn dání o. Ẹni tó ń wá ìpalára yàn, báwo ló ṣe tún máa wá protection nìyàn? Gbogbo ọ̀nà tẹ́ ẹ fi lè wà protected, ipe tẹ́ ẹ bá wọlé káburú má ṣẹlẹ̀ sí yín, òun ni mò ń sọ fún yín, òun ni mò ń gbà ládùúrà fún yín. Mo dẹ̀ sọ fún yín, mo ní tẹ́ ẹ bá máa ṣe, ẹ má jẹ́ ká focus ojú kan, ẹ jẹ́ ká ṣe káàkiri gbogbo state ní ìgbà kan náà. Tá a bá ṣe, ká wá ẹni tó máa jọ yín tá wà káàkiri, ó dẹ̀ ní nǹkan tí a sọ lórí yẹn. Ẹ dẹ̀ ní ẹ like idea ẹ̀, mo ní so wọ́n á máa rí lẹ́ni everywhere, wọn wá lè mọ̀ pé níbo gan lẹ́yìn gangan wà. Ìyẹn á lè jẹ́ ààbò fún yín ní ti ẹ̀dá ní o, torí Ọlọ́run gangan làbò. A tún gbé ìgbésẹ̀ lórí yẹn. Ṣé ẹni tó ń wá ìpalára yín, òun náà ló tún sọ bẹ́ẹ̀ fún yín? Mo tún sọ pé ìjọ yẹn
tẹ́ ẹ bá máa jáde, ẹ̀yin lẹ máa mú date tẹ́ ẹ bá máa jáde. Ẹ má jẹ́ kí ẹnikẹ́ni kó mọ ọ̀nà ibi tẹ́ fẹ́ gbà. Ibi tẹ́ ẹ bá dẹ̀ ti ń gbà yẹn gan-an tẹ́ forí lé, téèyàn kan bá pè yín pé ẹ yà bàrà sọ́tún sósì, ẹ má dáhùn o. Ibi tí ẹ̀mí yín gangan ẹlẹ́dàá yín sọ pé kẹ́ ẹ lọ yẹn, bó ṣe ní kẹ́ ẹ rìn ni kẹ́ ẹ ṣe rìn. Mo sọ bẹ́ẹ̀ fún yín. Mo ní a máa láti hire àwọn van tó máa ń play music, bọ́ àwa ní hire kékeré, a máa hire ńlá bíi tàwọn olóyìnbó, so that tẹ́ ẹ bá wà nú ẹ̀, kò ń ṣe tí èèyàn kan lè tètè rí orí yín. Lẹ́yìn yẹn a máa tún wá gba àwọn bodyguards tó máa yí yín ká tó pé wọ́n ga jù yín lọ gidi. Àárín wọn lè máa wà nínú music truck yẹn. Ṣé ẹni tó ń wá ìpalára yín, òun náà ló mú ìmọ̀ràn yín wá o. Ẹ máa bá mi dè é. Wọ́n láwọn tún like idea yìí o. Ẹ̀rí kejì, ó ṣe ìpalẹ̀mọ́ owó láti gba truck yẹn lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹ dẹ̀ ní ìgbà báyìí báyìí ẹ máa jáde. Àkọ́kọ́, nígbà tí mo sọ pé ẹ má jẹ́ kó yẹ̀ ní September 15th, ẹlẹ́ẹ̀ ti gbọ́. Ẹ dẹ̀ ń ṣe ìrìn àjò yẹn bẹ́ẹ̀. Ẹ sòótọ́ wípé ẹ gba òyìnbó declaration yẹn, speech yẹn wà lọ́wọ́ yín, pé ẹ dẹ̀ lẹ́ rí èèyàn tó ń ṣe translation fún yín. Suddenly ẹ yí, ó yẹ̀. Ẹ dẹ̀ sọ àwọn ìdí, kò burú. Ẹ tún jẹ́ kí a mọ ìjọ́ tẹ́ ẹ bá tún ti ready. Ẹ tún mú déètì míì, ó tún yẹ̀. Ẹ tún sọ ìdí. Mo ní kò burú. Ìgbà tí 15th yẹn kọjá, oríṣiríṣi bẹ̀rẹ̀ sí ní wá ṣẹlẹ̀ lórí ìrìn àjò Yorùbá Nation. Mo wá ń sọ fún wọn, mo sọ fún ẹ̀yin olóyè àti ẹ̀rí kejì pé ṣé ẹ rí pé ọ̀rọ̀ Ọlọ́run òtítọ́ ni, pé Ọlọ́run ní ká má kọjá 15th yìí. Ó dàbí ìgbà tẹ́ pé àwọn ọ̀tá wa lọ ní agbára sí ni. Mo ní àbádẹ̀ tí mo ká má kọjá ẹ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀ jùlọ náà Ọlọ́run ìgbẹ́kẹ̀lé wa. Tó bá jẹ́ ẹni tó fẹ́ mú yín dandan fún ikú àbí fún aburú, mi ò ní máa gbà kẹ́ máa yí déètì. Ẹ̀yin lẹ́yìn mú déètì, èmi kọ́. Ìgbà tó di stage kan, ẹni ẹ fẹ́ kẹ́nikẹ́ni mọjọ́ tẹ́ máa jáde. Mo ló dà bẹ́ẹ̀. Tó bá ti jẹ́ bẹ́ẹ̀ mi ń ṣe sọ nìyẹn, ẹ náà sọ fún yín, mo ló dà bẹ́ẹ̀ tẹ̀lé. Tabasha àti gbọ́ pé ti wá ń ta, àti gbọ́ náà nìyẹn pé ti jáde. Ṣé ẹni tó sọ pé òun fẹ́ ṣe àìdá fún yín, ṣé òun ni ò ní mọ déètì tẹ́ fẹ́ jáde láti lè ṣe àìdá náà? Mi ò bá yín béèrè, mi ò sọ déètì pẹ̀lú yín mọ́. Ẹ̀yin lẹ́dẹ̀ wá sọ pé ẹ máa mú ọjọ́, but ká máa wo oṣù yìí ni, láàrin ọ̀sẹ̀ yìí ni, láàrin ọjọ́ mélòó kan ni. Ẹ tún ti yí, ẹ tún ti yí. Ẹ bá ti sọ pé láàrin ọ̀sẹ̀ ni o, ẹ tún yí. Láàrin ìjọba, ẹ tún yí. Mi ò bá yín jà lé lórí, mi ò force yín. Mo lókè, kò sí problem. Ẹ dẹ̀ ń yí, ẹ ń yí. Ìgbà tó yá mo bẹ̀rẹ̀ sí ní rí àmì pé kí ló ṣẹlẹ̀. Àmì yóò dá o, pé yíyí yìí ó mà ti ń fa lẹ̀, ó mà ti ní nǹkan míì nù, pé bí ìgbà tó yẹ pé kí nǹkan ẹ má bọ́ sí. Mo bá ní Ọlọ́run, kí ló tún ṣẹlẹ̀ ń bí, àbí kí ló dé báyìí lórí ọ̀rọ̀ àti gba òmìnira tó yẹ kí ọkàn gbogbo oníkálùkù kó papọ̀ sí ojú kan ṣoṣo fún ìdí ẹyọ kan, kó má yà síbi kankan àfi òmìnira yìí. Ó dẹ̀ ṣe é gbà ní ọdún tá a wà yìí. Kí wá ló tún dé báyìí? Ìgbà tó dá, mo wá pè yín olóyè pẹ̀lú ẹ̀rí méjèèjì tọ́lọ́run fi sáàrin wa. Mo níṣẹ́ rí declaration ọ̀tọ̀ ni o, kò ní kankan ṣe pẹ̀lú rally o. Èmi fẹ́ kẹ́yìn lò ní
kẹ́ lo rally yẹn as ipe backup ní o. Nǹkan tí mo dẹ̀ ń tẹnu mọ́ ńgbà yẹn ni pé ẹ bá máa ka declaration speech tó wà lọ́wọ́ yín, májẹ̀mú wà nú ẹ̀, àdúrà wà nú ẹ̀. Ẹsẹ̀ yín láti wà ní orí ilẹ̀ tó jẹ́ ti Yorùbá, kò ń ṣe àjèjì ilẹ̀. Ẹ dẹ̀ ní ẹ máa ṣe. Ṣé mi tí èmi ń wá tẹ́ ń sọ pé bóyá èèyàn kan fẹ́ set yín up, mo sọ fún yín, mo ní bẹ́ẹ̀ bá ti la ẹsẹ̀ kan bó tiẹ̀ jẹ́sẹ̀ kan ló kan one ẹsẹ̀ ní after border Benin Republic àti Nigeria tó jẹ́ ilẹ̀ Yorùbá, side ilẹ̀ Yorùbá, tẹ́ bá ti lè gbẹ́sẹ̀ kan sórí ilẹ̀ Yorùbá báyìí, which means pé ẹsẹ̀ méjèèjì land lórí soil ilẹ̀ Yorùbá, immediately ẹ kà á, ẹ record ẹ tọ́jú ẹ̀, á ti wà lọ́wọ́ yín, á wà lápò yín, gbogbo ibi tẹ́ bá lè fẹ́ yà sí, òun lẹ máa fi ṣe ẹ̀rí. So tẹ́ bá dé àárín èrò níbi tí gbogbo èèyàn ti ń jó tán ti ń yọ̀, ẹ ṣẹ̀ṣẹ̀ wá kà gidi níwájú gbogbo èrò. Nǹkan tí mo sọ nìyẹn. A dẹ̀ sọ pé ó wà òkè bẹ́ẹ̀. Ìgbà tí mo wá rí i pé bó ṣe ń lọ, mo dẹ̀ pé yín, mo sọ fún yín wípé èmi máa separate declaration o kúrò nínú rally o. Nǹkan kan náà kọ́ ni méjèèjì o. Èyí tó dẹ̀ ṣe pàtàkì fọ́mọ Yorùbá ni declaration o. Rally náà ṣe pàtàkì nítorí ìran tẹ́ rí. Mẹ́sẹ̀jì nìyẹn, ìyẹn ṣe pàtàkì náà. But èyí tó ṣe pàtàkì gan lọ́wọ́ tá wà yìí, rally tẹ́ fẹ́ ṣe ó ṣe pàtàkì, but declaration yìí ni o. Èmi máa ya méjèèjì sọ́tọ̀ọ̀tọ̀. Mo ní ìdí tí mo ṣe fẹ́ ya méjèèjì sọ́tọ̀ọ̀tọ̀ ni pé ó ti ń pẹ́, ọjọ́ ti lọ. A gbọ́dọ̀ ṣe mistake ẹ̀pọ́dún yìí lọ láì ṣe o. Mo ní àti pé mi ò tiẹ̀ fẹ́ ṣe pọ̀ mọ́. Torí oríṣiríṣi ni mò ń gbọ́ lórí social media tó ń sọ pé wọ́n fẹ́ tira wọn pa ni, wọ́n fẹ́ ṣe kinní kan pa ni. Mo ní mi ò wá ikú ẹnikẹ́ni nírìn àjò yìí o. Ọlọ́run má jẹ́ láíláí. Mo ní irọ́ o. Ó bá ti dọ̀rán pé wọ́n wá wọn, ẹ fi sílẹ̀. Ìjọ́ tó bá wù yín, tọkàn yín mú, ẹ lọ ṣe rally. Ẹ ṣe rally o, gẹ́gẹ́ bẹ́ẹ̀ mi yín bá ṣe mu. Ẹ jẹ́ kí èmi separate declaration kúrò lára rally, torí ọmọ Yorùbá ò gbọ́dọ̀ pàdánù ìrìn àjò tá à ń rìn yìí. Mo sọ bẹ́ẹ̀ fún yín. Ẹ dẹ̀ ní òkè. Mo wá sọ wípé kò ń ṣe dandan o kẹ́ wá o, ìgbà tẹ́mi yín bá mu, ọkàn yín bá mu ni kẹ́ wá. Ẹ dẹ̀ má ṣe nǹkan kan tẹ́mi yín ò ní kẹ́ ṣe. Ṣé ẹni tó ń wá ìdá fún yàn nìyẹn? Ẹ má ṣe nǹkan kan tẹ́mi ní kẹ́ ṣe. Nǹkan tẹ́mi yín bá sọ pé kẹ́ má ṣe, ẹ má ṣe o. Ẹ dúró lórí nǹkan tẹ́mi yín sọ ni o. Ẹ má gbọ́tàn, ẹ má gbòsí o. In fact, èmi gan ò ní nǹkan kan tí mo fẹ́ sọ lé lórí. Ní tẹ́mi yín bá ṣáà ti sọ ni. Ẹ ní kò burú. Ẹ wá ní ẹ ṣáà fẹ́ ṣe, ẹ fẹ́ join declaration ẹ morally yẹn ni. Mo ládàá, mo ní ṣùgbọ́n ọjọ́ ń lọ. Mo ní ibi tá a wá dé yìí, èmi ò ní gbà kẹ́ ẹ mú date mọ́ o fún declaration, ẹ lè mú date fún rally. Ẹ jẹ́ kémi náà bẹ Ọlọ́run, date tí Ọlọ́run bá ní kí n mú, màá jẹ́ kẹ́ ẹ gbọ́. Nígbà tó dẹ̀ yá, ọjọ́ ti lọ, a ti wọ November. Mo wá sọ wípé okay, date báyìí. Mo sọ fún ẹ̀rí tó wà láàrin wa tó súnmọ́ wa dáadáa. Wọ́n sọ fún yín pé date yẹn ni. Ẹ̀yin náà ní àṣẹ date wá papọ̀. Nígbà tó dẹ̀ ti di bẹ́ẹ̀, mo tún dúró pé okay, nígbà tí date ti papọ̀, ẹ̀yin control date yẹn gbà yẹn. Ó tún rí bákan náà, nǹkan kan ò ṣẹlẹ̀. Mo wá lókè, kò sí wàhálà. Ibi tá a dé ń sìn, mi ò ní option ju wípé kí n ṣe iṣẹ́ yìí. Ó ní risk tó pọ̀ nú o. Ó ní risk tó pọ̀ nú gidi láti sọ wípé o fẹ́ ṣe declaration. But ó ti wá di stage tó yẹ pé mo wá ń wò pé Ọlọ́run ló kúkú rìnrìn àjò, Ọlọ́run ló máa ṣe. Torí a gbọ́dọ̀ dúró ká dúró wò torí ọmọ Yorùbá. Mo wá sọ
fún ẹ̀rí tó wà láàrin àwa méjèèjì pé mi ò ní sọ ọjọ́, ó máa súnmọ́ kí n tó sọ ọjọ́, but mo máa go ahead. Ẹni àìrọ́ ẹ máa wà ń bẹ̀ ni ẹ máa ṣe ni. Ok. A dẹ̀ pé yín, mo dẹ̀ bí yín níwájú ẹ̀rí ayé àti ọ̀run. Mo ní ṣé ẹ ti rẹ́dì? Ẹlẹ́ ti rẹ́dì. Mo ní ṣó dá yín lójú? Ẹ má ṣe nǹkan tẹ́mi yín ò sọ pé kẹ́ ṣe o. Ṣó dá yín lójú? Ẹlẹ́ ti rẹ́dì, ẹ ti rẹ́dì. Pé kò sí wàhálà, ẹ ti rẹ́dì, everything ti rẹ́dì. Mo ní okay, kò burú gbà yẹn. A sọ̀rọ̀ lóríṣiríṣi ní ọjọ́ náà. Tó bá di ijọ́ kejì, ẹ jẹ́ ká wá mọ̀. Mi ò máa go tẹ́ ẹ fẹ́ jáde. Mi ò mọ bí tẹ́ ẹ fẹ́ gbà jáde. Mi ò mọ bẹ́ ṣe fẹ́ jáde. Mo kàn béèrè àwọn question kankan nípa ọ̀rọ̀ ìdúró yín nílùú yẹn. Nǹkan tí mo tẹ̀ sọ́ngbà kan rí fún yín ni pé ẹ mọ̀ pé tẹ́ bá ti ń lọ síwájú ẹ lè bojú wẹ̀yìn mọ́ o. Àfi ká achieve ìdí tẹ́ ṣe bọ́ síta yẹn o. Ẹ̀yin ò ṣe wò mọ́. Dépò tí wọ́n máa ní ohun tó fẹ́ wá sá padà sírù ìlú yẹn o. Àfi ká achieve ẹ̀. Nígbà tó dẹ̀ di ijọ́ yẹn, ìyẹn jẹ́ November 19th. A sọ̀rọ̀ títí. Ẹ̀dẹ̀ ni àtílẹ̀ bá ti mọ́ kíákíá. Ẹ sọ aago tẹ́ fẹ́ jáde. Ẹ sọ bí tẹ́ fẹ́ gbà jáde. So báwo ló ṣe wá jẹ́ wípé èèyàn kan ń wá ìpalára yín? Ìgbà tó di ọjọ́ náà, ẹ̀rí kejì bẹ̀rẹ̀ sí ní pè yín. Ẹ bẹ̀rẹ̀ sí ní sọ oríṣiríṣi báyìí báyìí ní kọ̀ọ̀kan. Ìkà má fọ̀rọ̀ gùn. Gbogbo á dẹ̀ mọ bí gbogbo yòókù ṣe lọ. Mi ò ní nǹkan kan tí mò ń gbà lórí ìrìn àjò Yorùbá. N tí mo fẹ́ gbà ní òmìnira fún gbogbo ọmọ Yorùbá. Kí gbogbo tọ́lọ́run fún ọmọ Yorùbá, kọ́ ọmọ Yorùbá lè lo fógo Ọlọ́run ni. Pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa. Ó ti pọ̀ ju tí ojú wọn rí, ti pọ̀ ju tí ò dáa. Tí ò dẹ̀ tọ́ sí wọn. Tèmi dẹ̀ mọ̀. Kò ṣe pọ́n wí fún mi, mo mọ̀ ní ọ̀nà tọ́lọ́run fi sílẹ̀ ní dáadáa fún ọmọ Yorùbá. Pàápàá jùlọ àwọn ọ̀dọ́ wa. Ó ní gbogbo eré tí mò ń sá. Nígbà tí mo dẹ̀ rí pé ó máa léwu tí mi ò bá gbé ìgbésẹ̀ yìí. Mo wo gbogbo risk sọ́tún sósì. Mo ní wọ Ọlọ́run ṣàánú fún mi ni. Mo bẹ̀ Ọlọ́run. Ọlọ́run ní kí n gbégbá báyìí. Mo dẹ̀ gbégbá ọ̀nà tọ́lọ́run ní kí n gbégbá. Ọ̀nà tọ́lọ́run ní kí n gbégbá ọmọ Yorùbá ṣì máa rí. History máa judge, time máa tell. Lórí ìrìn àjò yìí, time máa tell, history dẹ̀ máa judge. Ọlọ́run náà dẹ̀ máa ṣe ìdájọ́ lórí ẹ̀. Láti ijọ́ náà tẹ́ ti yẹ, mi ò bá yín sọ̀rọ̀. Àti sọ̀rọ̀ láti ijọ́ náà. Ẹ pè mí láti sọ fún mi pé àbí kẹ́tì ẹ̀ràn ẹni tó wà jẹ́rìí láàrin wa méjèèjì kẹ́ran sí mi. Pé nǹkan tẹ́ gbọ́ báyìí báyìí. Wọ́n ní wọ́n fẹ́ set yín up ní o. Èmi àti federal government la jọ ń ṣiṣẹ́ o. Wọ́n fẹ́ set yín up o. Torí náà ẹ ní wá o. Ẹ sọ bẹ́ẹ̀. Ẹ ránṣẹ́ sí mi bẹ́ẹ̀. Gbogbo ọjọ́ tá a ti ń sọ̀rọ̀, tá à ń plan, tá à ń ṣe lé, ẹ sọ bẹ́ẹ̀. Mo dẹ̀ máa ń sọ gbogbo ìrìn àjò tá à rìn peace ni. But wọ́n bá ní wọ́n yí padà. Kò sí wàhálà. Ọlọ́run ẹ̀rí gan á rí. Àgbáyé gan á rí pé a gbìyànjú peace yìí. Gbogbo tá a dẹ̀ jọ ń sọ lórí bá ṣe máa ṣe peacefully náà ni. Ṣùgbọ́n tó bá yíwọ́ sódì kejì, a jẹ́ pé nǹkan béèrè fún ni o. But Ọlọ́run máa lẹ́yìn wa dẹ̀ máa borí. Nǹkan kan tí máa ń sọ gbogbo ìgbà náà nìyẹn, kò yí padà. So kí ni tí èèyàn bá ń ṣe nǹkan bẹ́ẹ̀ mi ṣe máa rí, mo dẹ̀ máa ń sọ gbogbo ìgbà fún yín. Ṣé mi tí mo sọ pé rally tẹ́ bá ṣe, kí lẹ fẹ́ mú jáde ńbẹ̀? Téèyàn bá ní èmi ń ṣiṣẹ́ pẹ̀lú federal government láti mú yín fún federal government. Ẹ sọ tí mo fẹ́ mú jáde ńbẹ̀ lórí kíni? Lórí kíni? Ládùúrú nǹkan risk oríṣiríṣi téèyàn ń take fún ọ̀rọ̀ ọmọ Yorùbá. Mo sọ openly now. Ipe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni ibi tí mò ń fojú sí. Bọ̀ǹgbà tí mo wo gbogbo ẹ̀ lọ́tún lósì, mo rí pé kò sí ọ̀nà mọ́, kò sí nǹkan kan mọ́. Àfi kọ́ ọmọ Yorùbá dá dúró. Níbo wá ni àti wá ìpalára ṣe jẹ́?
ẹ tún sọ wípé nǹkan lọ gbalé fún Badagry, àsọ̀rọ̀ tó jọ bẹ́ẹ̀ rí láyé, mi ò mọ̀ bóyá ẹbẹ́ lòmíì sọ, ẹ̀rí wà, àsán tó jọ bẹ́ẹ̀ láyé. In fact ìgbà tó di stage kan mo sọ fún yín ipe tí àti wálé láti kà wá bá jẹ́ ẹ̀rù fún yín, idea mi tún ti wá sọ́kàn tèmi. Ẹ jẹ́ a wá èèyàn mẹ́jọ ní state mẹ́jọ kó kà á, lọ́kùnrin àti lóbìnrin. So ní ìdá tí fẹ́ sẹ́yìn kan lẹ Yorùbá láti kà mọ́, àwọn kan ti kà lórí ilẹ̀ Yorùbá, májẹ̀mú yẹn ti dúró. So anytime tó bá wù yẹn yín lè wọlé, ẹ lè wọlé. So yẹn ti wà ńlẹ̀. Ní tí mo sọ nìyẹn, ní tó dẹ̀ padà, tí Ọlọ́run pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run tí mo padà ṣe nìyẹn. Fún ògo Ọlọ́run, fún ìtúsílẹ̀ ọmọ Yorùbá, ní tí mo padà ṣe nìyẹn. Èèyàn mẹ́jọ ní state mẹ́jọ ló kà á, lọ́kùnrin àti lóbìnrin. Mo sọ fún yín kí n lè sọ pé òkè ẹ má bọ́dà bẹ́ẹ̀ mi bá ṣe direct yín ni. Ṣé tó fẹ́ set trap fún yàn ló tún máa sọ pé ó ti kẹ má bọ́dà. Mi ò mọ ibi tí Badagry ti wọlé. Sorry bí ẹ̀kan bá yín sọ ni, kì í ṣe èmi. Ẹ̀rí dẹ̀ wà láàrin èmi àti yín. Kí wá ló dé tẹ wá sọ nǹkan bẹ́ẹ̀ yẹn fún àwọn Yorùbá? Kí ló dé? Èmi ò wá pa lára yín o, mi ò wá pa lára ẹnikẹ́ni nínú ìrìn àjò yìí. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ rin inú ìrìn bẹ́ẹ̀. Ẹlẹ́dàá mi ò ní jẹ́ kí n ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn láyé táyé máa fi parẹ́. Bó ṣe rí nìyẹn o. Mo fẹ́ kí gbogbo ọmọ Yorùbá kó gbọ́, kẹ́ẹ̀dẹ̀ lè yọ sọ́tọ̀. Oríṣiríṣi nǹkan míì tó jẹ́ nǹkan tá a jọ sọ, tó jẹ́ nǹkan ààbò fún wọn ní ò sọ yẹn. Orí ìtàn sọ̀rọ̀ lé lórí, òun ni mò ń sọ̀rọ̀ lé lórí. Ṣùgbọ́n mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé fúnra ra wọn, wọ́n fẹnura wọn sọ pé bẹ́ẹ̀ ni àjọ ń sọ̀rọ̀. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé pè, tẹ́ ń sọ̀rọ̀, tẹ́ ń sọ oríṣiríṣi kò sí wàhálà. Ìyanu Ọlọ́run ti ṣẹlẹ̀. Káwọn ọmọ Yorùbá fọkàn balẹ̀, Ọlọ́run ti ṣe ìyanu. Ẹ ṣé mo dúpẹ́. God bless you. Thank you.